ayérayé ọlọ́run ìyanu adúpẹ́ ayìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dọ́ láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a ó máa yìn ọ́ títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹ̀gẹ̀dú wákàtí ọ̀wọ̀ yìí àtàbí tẹ́tẹ́ ní ìjẹ́jọ́ àníkúbájọ́ mẹ́jọ ẹjẹ́ ká pàdé lórí ètò ohùn olúwa láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fún wa ní ìmọ́lẹ̀ náà rí tó pa wá mọ́ tó sọ wá títí wákàtí ọ̀wọ̀ yìí kí bàbá kó gbọ́ ọpẹ́ wa adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà láti lè jẹ́ kíni gbọ́ ohùn olúwa yìí gbé sí orí afẹ́fẹ́ lórúkọ jésù bàbá mọ̀mọ́ tí wọ́n ní iléeṣẹ́ yẹn ní orúkọ jésù ẹ ò ní gbèrè tìjú ọlọ́run má jẹ̀mú yóò túbọ̀ máa mẹ́sẹ̀ yín ohun olúwa náà rí láti ẹnu yàdó èrè abánuṣe JP èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù kristi olúwa yóò fàánú bí ayé wa wò ohun olúwa náà rí ìjọ mẹ́jọ mẹ́jọ ló máa wá sí orí íńtánẹ́ẹ̀tì bí èyí láti lè ṣe kíni láti lè gbàdúrà níbẹ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ ìṣítí èyí tó wà nínú bíbélì tó jẹ mọ́ ohun tá a máa sọ mo sọ pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ètò ohun olúwa yìí ẹ jẹ́ ká máa gbé bíbélì wa bíbélì yín dà dádì bíbélì yín dà mọ́mì brọ́dà sísítà mi bíbélì yín kọ́ ṣe ẹ ti gbé òkè ẹ lórí fóònù lẹ́yìn dánlóòdù ẹ̀ sí ó dà nítorí pé bóyá ibi iṣẹ́ yín yẹn wọn ò gbọ́dọ̀ rí lórúkọ jésù àwọn onígbèrè tìjú ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú ètò ohun olúwa ti ọ̀sán yìí bóyá ní ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìdí kan tàbí ìkejì tẹ wá wò pé àbùdó fẹ́ bá yẹ àdúrà yẹn sọ̀rọ̀ o ábà ni mo ṣe lè gẹ́ẹ̀tì wọn ná ẹ̀rí tẹlifóònù nọ́mbà yẹn náà ni wọ́n ti bá wa kọ sí ojú rẹ̀ tẹ́ ń wò yẹn bóyá kí n fẹ́ dùn mí pè fara mi kí ni tẹlifóònù nọ́mbà náà rèé ó yẹ mú gègé yín àti ìwé kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí kọ sílẹ̀ 070 5784 2311 lẹ́ẹ̀kan sí 070 5784 2311 lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú mo dúpẹ́ lọ́wọ́ gbójú àti ọkàn tó máa ń tẹ̀síwájú lórí ètò oníjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò olúwa lórúkọ jésù ayé yín ò ní ṣe dádúró fún ẹni ibi bẹ́ẹ̀ ṣe ń wò ó tí ẹ̀ ń bá mi ṣí ààrẹ yẹn a ó ṣe ohun rere kàn yín léè tó tó lò fún ayé yín léè tí ayé yín nídìí léè tó tó àkókò fún ayé yín a ó ṣe ààrẹ kàn yín ṣe tí ń bá mi ṣí ààrẹ ẹ pé gbogbo àwọn ènìyàn wípé ìyá àdúrà ti fẹ́ bẹ̀rẹ̀ o ètò ohun olúwa nítorí pé kí ni a tún gbọ́ ẹ̀bẹ̀ àdúrà níbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ jésù iléeṣẹ́ ìrìn nídìí títì pa ọlọ́run á túbọ̀ mú yín gbòòrò á túbọ̀ mú yín tẹ̀síwájú ní ọ̀sán yìí kí ni ohun olúwa tí mo fẹ́ mú wá fún wa nínú bíbélì tàjọ máa yẹ̀ wò òun náà ni òṣùwọ̀n èké àwọn ènìyàn ń ṣe èké nítorí wípé wọn ò mọ̀ pé òṣùwọ̀n rẹ̀ lágbára òṣùwọ̀n rẹ̀ ó ní agbára ohun tá a ṣèkélé lórí yẹn tàbí èké tí a ń ṣe lórí lágbájá lọ́wọ́lọ́wọ́ yẹn òṣùwọ̀n rẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni sísítà mi bẹ́ẹ̀ ni dádì òṣùwọ̀n rẹ̀ ń bọ̀ ó nítorí tá a bá ṣe fún ẹnìkejì tó dùn ún tá a wá rò pé a ṣe àṣegbé òṣùwọ̀n rẹ̀ ń bọ̀ àbájọ tí olúwa fi lóhùn òbí mọ ṣùgbọ́n òun bí ẹ̀san ó lóhùn yóò san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ kí náà ní iṣẹ́ ọwọ́ yẹn náà ní òṣùwọ̀n rẹ̀ tó fi ṣe fún ọmọnìkejì gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí òun yóò fi san fún sẹ́rí pé ọlọ́run kan sọ ń pọ̀ òṣùwọ̀n báyẹn èmi ò mọ irú òṣùwọ̀n tó wà ní ọwọ́ tiẹ̀ tí wọ́n ń wò pé ohun tí mo bá rí máa ṣe fún lágbájá àṣegbé ni òṣùwọ̀n ń bọ̀ ohun tó fẹ́ ṣe yẹn tó rò pé tó bá ṣe àṣegbé ni kò sí àṣegbé kan àṣefipamọ́ ló wà
torí kò sí bí ojú Olúwa tí ò máa rí, kò síbi tí ojú rẹ̀ kò tó. Àbájọ tí àwọn tó mọ Ọlọ́run kì dáadáa tó bá bẹ̀rẹ̀ sí kì í, wọ́n á ní arínúròde, olùmọ̀ràn ọkàn. Ẹ rí, ṣé Ọlọ́run tó máa ń tọ̀ lọ́kàn ti fi ṣe ibi yẹn, ṣé kò máa rò ó pé máa ṣe èso òṣùwọ̀n tèmi náà ń bọ̀ sí orí ẹ̀? Ẹ má jẹ́ ká fi ẹ̀mí ibi san oore, nítorí pé òṣùwọ̀n tá a bá fi san ibi fún olóore, òun náà ó fi san padà fún wa. Bẹ́ẹ̀ ni mà, oore tẹ́yìn ṣe yẹn tẹ́ ẹ rò wípé wọn ò ṣòṣùwọ̀n rẹ̀ lásán padà fún yín, Ọlọ́run mọ ibi tí ó ti san. Mọ́mì, Ọlọ́run mọ ibi tí ó ti san òṣùwọ̀n iṣẹ́ ìkà tí wọ́n lẹ́gbàá ṣe fún yín yẹn, ó mọ ibi tí ó ti san yín. Òṣùwọ̀n tó wà lọ́wọ́ wa, ẹ̀dá lò òṣùwọ̀n wọ́ ní òṣùwọ̀n dáradára, káṣẹ́ kó mọ́ pọ̀ sí ìkan ju ìkan lọ, kó sì gbé sílẹ̀. Òṣùwọ̀n wá pé oríṣiríṣi. Òṣùwọ̀n mìíràn ní pé tí a bá rò wípé Ọlọ́run kò wá ní ìṣọ̀fún àgbà yẹn, ìyá àdúrà rẹ̀ bá ní ṣe yẹn, ó dẹ̀ yẹ kí n ṣe nǹkan fún ẹrú bọ́bọ̀ yìí. December ló ń bọ̀ yìí, láti ọdún tí wọ́n ètò ohun Olúwa yẹn mo kàn mú nínú ìrìn àjò rẹ̀, mo sì rí kókó àdúrà àìmọye gbà nínú ìrìn àjò rẹ̀. Màá ṣe fún òní lọ́kàn nítòọ́. Ṣé ọ̀sán tó fún yẹn ṣe wọ̀ kú? Ṣé ọ̀sán tó ló fẹ́ ṣe yẹn wà fi wọ̀n pé Ọlọ́run fẹ́ ọ ní inú dídùn ọlọ́rẹ̀ nítòọ́? Ọmọ bí ó tán, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nínú ọkàn Anania àti ìyàwó rẹ̀ Sáfẹ́rà. Anania jẹ́ ọkọ, ṣùgbọ́n ìyàwó rẹ̀ mú òṣùwọ̀n owó rẹ̀ láti lè máa fi darí ọkọ rẹ̀ síbi tó bá wù. Ìwé òṣùwọ̀n rẹ̀ kún ní ọkàn. Ìwé òṣùwọ̀n àwọn aránṣẹ́jèjì yìí ó kún ní ìjọ kan. Nítòótọ́ ilẹ̀ mú 5:1-11 yìí wà. Iṣẹ́ apostolic 5 fún ara wọn ni wọ́n ní lọ́kàn láti ṣe pé àwọn ó ṣe oyin dáradára lórúkọ Jésù. Olúwa yóò dì í mú. Ọdún táwọn wò ní ọ̀kan kò ní jẹ́ ọdún ẹ̀kọ́ fún ẹnikẹ́ni nínú wa. Bí ẹ ṣe ń ṣe rẹ̀ lórúkọ Jésù, ẹkún àjọsùn ò ní dá fún yín. Anania àti ìyàwó rẹ̀ Sáfẹ́rà wọ́n ṣe ìlérí ẹ̀mọ́ ìyàwó májẹ̀mú bẹ́ẹ̀. Tẹ́ bá mi ṣe, tọ́lọ́run bá ti gbọ́ yín ṣe, ohun tí màá ṣe rèé. Ìgbàlẹ̀ jàre, ẹ wò ó lẹ́sìn kẹ́kẹ́ mi jàre, inú ọ̀dọ̀ wa ni màá lọ sán sí òṣùwọ̀n. Ọlọ́run wá ń wò ó tó ń sọ, ṣé kò mọ bí ó ṣe yọ ni? Ó mọ bí ó yọ. Ó wá tún lè yọ ×5, ó lè yọ ×20, nítorí pé kí ni òṣùwọ̀n ni ohun tó ló ṣe yẹn jẹ́ kó jẹ́ déédéé. Ṣùgbọ́n àwọn ìránṣẹ́ yìí wọ́n ṣe kí ni? Wọ́n tàn Ọlọ́run. Ẹ gbọ́, ṣé Ọlọ́run ṣó ṣe tàn ṣá? Ṣé a lè Ọlọ́run? Ọlọ́run ò ṣe é gan, torí pé kí ni ẹ̀wọ̀n gan larínúròde, olùmọ̀ràn ọkàn. Àwọn rò pé àwọn ṣe àwọn pamọ́, wọ́n
jáde fún owó díẹ̀. Pétérù wá rí pé ẹ̀yin sì tún parọ́ fún Ọlọ́run. Ẹ̀rí ọ̀rọ̀ tó tẹnu ránṣẹ́ yẹn jáde ó sì ṣe kíni ó sì ṣe gbì ní ara ọkọ. Níbi wọ́n tẹ̀sí náà síwájú tí wọ́n lọ́pẹ́ apostolic ẹ̀yẹ mọ́tà náà rèé. Òsùn èké òun ni kókó ọ̀rọ̀ mi, tọ́pìkì mi ní ọ̀sán yìí. Òun ni kókó ọ̀rọ̀ mi ní ọ̀sán yìí. Òsùnwọ̀n èké. Òsùn èké máa fi àgbà àjò ènìyàn ní. Òsùnwọ̀n èké máa fa ìrìnàjò èèyàn sẹ́yìn. Òsùnwọ̀n èké máa pa ènìyàn. Òsùnwọ̀n èké máa ṣe kíni? Ó máa mú ayé ènìyàn kúrú níwájú Ọlọ́run. Ṣùgbọ́n òsùnwọ̀n èké táwọn ìránṣẹ́ rò pé àwọn ṣe àṣepamọ́. Lẹ́gbìlì. Fi èké kún ìwọ̀n tó yẹ kó ṣe. Òpẹ́ tí wọ́n gbé jáde lẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀ náà lórí ìkúnlẹ̀ bẹ́ẹ̀ náà ìyàwó rẹ̀. Ẹlòmíràn òṣùwọ̀n tí ó tó ń lò nínú ìrìn àjò rẹ̀ òun ní ìyàwó rẹ̀. Òun lòṣùwọ̀n tó ń lò fún àwọn àbúrò tiẹ̀. Òṣùwọ̀n ìyàwó rẹ̀ ń tí ìyàwó bá ṣe ni. Mọ̀ẹ́ òṣùwọ̀n tí ẹ̀yìn àjẹ́ fún ọkọ iṣẹ́ ìṣòwò rẹ̀ sí ni. Ohun tí a bá ní ó ṣe. Àánú tẹ́ ẹ bá ní ó ṣe ni tẹ́ bá ní ó ṣe láàánú ni. Bí ẹ bá kọ́ máa ṣe ẹni tí ó ṣe bọ́ lọ́rùn ni. Bá dáa gbọ́ ẹ̀ fún Ọlọ́run ni. Tó bá kù díẹ̀ káàtó wọn àwọn ọ̀dọ́ ẹ̀ mọ̀ ju gbogbo rẹ̀ fún Ọlọ́run. Máa gbọ́ ẹ̀ fún Ọlọ́run tó bó ṣe kì í ṣe fún ẹ̀ torí ẹlẹ́ran ara ni mí. Ṣùgbọ́n kì í ṣe òṣùn èké. Òṣùn èké wò ṣé kó fi ń kúrò ọkọ rẹ̀ wíwẹ̀ ò gbọ́dọ̀ ṣe àwọn òbí ẹ̀. Òṣùn èké ẹ má jà lò ó. Orí ìgbà ayé ó ti lágbára báyìí. Ẹ wo ẹ̀san Ọlọ́run lórí àwọn ènìyàn yìí. Lórí tọkọ tìyàwó ní ìjọ náà. Wọ́n wá tan Ọlọ́run lójú ara wọn. Wọ́n gbé òṣùwọ̀n èké síwájú àwọn ìránṣẹ́ Ọlọ́run wípé ìta àtàrẹ́ ṣùgbọ́n wọ́n ti yọ díẹ̀ sẹ́yìn. Ẹ jẹ́ àwọn wípé àwọn ọba yẹn ìwé àpòsílẹ̀ rẹ̀ ẹ máa ń iṣẹ́ àwọn apostolic 5. Ẹ jẹ́ ká wò ó ṣe àwọn apostolic 5 bó ṣe lù wọ́n pa bó ṣe fi ìjẹun lókè ní èèyàn ò lè gan Ọlọ́run. A lè gan Ọlọ́run ṣàn. A lè gan wa o ṣùgbọ́n a lè gan Ọlọ́run. Torí ẹlẹ́ran ara jọ ni wá. A lè parọ́ fún ara wa ṣùgbọ́n a lè parọ́ fún Ọlọ́run. Gbogbo ẹ̀ pátápátá gèrè ó. Nígbà tó wà ní pupa lórí àwọn pọ́sibù. Èèyàn kúkúrú ò lè máa wo ara rẹ̀ ní gíláàsì kó wáyé kó máa ju gíláàsì lọ pọ́sibù. Òṣùwọ̀n rẹ̀ gangan bó ṣe rí gẹ́lẹ́ ni yóò ṣe bára rẹ̀. Gígí ìyọ́ pé bá ṣe rí gẹ́lẹ́ ìlà ṣe máa ra. Tàbí wá dáhùn pé bá a ṣe rí gẹ́lẹ́ iná ìra wa torí yẹn fi yé wá pé bá a ṣe láṣẹ ìra wa.
ṣáà wá mọ̀ pé bí a ṣe ń wá ara wọn náà lọ́lọ́run ṣe ń wò wá. Ọlọ́run ṣe ń wò wá pẹ̀lú èrò ọmọ wa. Ó ní èrò wa ṣé òṣèré àlò ṣé òṣùwọ̀n dára ni àbí òṣùwọ̀n dáradára. Mo fẹ́ ká lọ yí ẹ̀ka àti ọ̀wọ̀ yìí. Ẹ lọ òṣùwọ̀n dáadáa. Níwọ̀n tí ayé yìí ń kú ẹ rí i pé ohun tí àwọn olóko lè ṣẹlẹ̀ ló lè ṣẹlẹ̀ lọ́wọ́. Ẹ lọ sí téyàn wà. Ẹ wo òṣùwọ̀n Ọlọ́run. Òṣùwọ̀n Ọlọ́run. Èyí tí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Já bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Olúwa dáríjì. Ṣùgbọ́n Ọlọ́run dáríjì wákàtí ọ̀wọ̀ yìí. Torí ìrìnàjò ayé tó kù. Ó yẹ kí o dáríjì mọ́ mi. Kó pé dájú ọ̀rìn sísà bọ́dà mi. Lójú tí ò bá lọ tún pé nínú ayé ọwọ́ láyìí òṣùwọ̀n wa gbọ́dọ̀ ṣe òṣùwọ̀n wa gbọ́dọ̀ níwájú Ọlọ́run tí òṣùwọ̀n yóò bá gbà àkókò tó wà yóò ti gbé bẹ́ẹ̀ ni ó gbé ó níbo ni wọ́n gbé jù rẹ̀ wọ̀ níbo ló fẹ́ gbé wọ̀ nígbà tí ògo kẹyìn bá ṣe kìíní níbo ló fẹ́ gbé wọ̀ náà. Tó dá lórí ìrìn àjò ayé wa ṣé nílò láàrin àwọn àtàwọn wa tí Ọlọ́run gbé wa sí àárín ara wa a gbọ́dọ̀ lo òṣùwọ̀n dáradára torí bí a bá ṣe wù á rò pé Ọlọ́run orí tá a mọ̀ọ́mọ̀ wọn kà tàbí tá a mọ̀ọ́mọ̀ wọn bí tá a wò pé èfún dáadáa òṣùwọ̀n àti ẹ̀dẹ̀ àjọ orí àti òye ènìyàn. Agbórí wa àti òye wa kò ní fi owó pamọ́ Ọlọ́run àmì aláwọ̀ ó fọwọ́ lẹ́rú yóò lè bẹ̀ ìjọ wọn la inú ara wọn kọ́ ẹ̀ máa sọ òkú ẹ̀ tẹ̀sán ṣe orí wa lórí òṣùṣù ẹ̀mí ẹ̀wà máa wọ́ lọ ṣẹ̀ ilé ìgbẹ́ bá ní màá kúlé ní o èyí tó bá ti yarí nínú owó yẹn tí ò dáadáa ní kú lọ kó alàgbà náà ní òkú náà ìyá ìbàjẹ́ nǹkan kan òun lè má fi gbọ́ mú òkú ẹgbẹ́ kí ló kàn án ọkọ tèmi náà kò kí sí fèrè ọ̀run sí fún ìwọ náà tó o bá ṣe fún ìránṣẹ́ Ọlọ́run tó wò òṣùṣù ọ̀sẹ̀ sí ilé Ọlọ́run. Ó gbọ́dọ̀ ṣe tẹ́lẹ̀ náà ṣe pé ni ẹjọ́ tí ká fi ṣe abẹ́rí wọ́n fi ṣe èrègùn sí ọ̀run wípé ayé ẹ̀rọ pé wọ́n yóò kú wọ́n tún ti rán padà lọ sọ fún pé mo ti fi ọjọ́ pẹ̀jọ́ rẹ̀. Ọ̀sẹ̀ òun àyíkájà kò yí òun yóò kú òṣùwọ̀n ṣùgbọ́n gbà tó jẹ́ ẹni tó pé níwájú lọ́sọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó bá sínú ilé Olúwa sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ sọ pé ṣé ọmọ tó sí mi ìdá mẹ́wàá ní pé àánú Ọlọ́run wà ní ó sì
fara pé ó ṣe àyè pé èyí tí tó tọ́ ọjọ́ rẹ̀ dárí ó ṣe sọ̀rọ̀ ní ẹni tí ò pè níwájú ọlọ́run wọ́n sábà wá fún mi èyí ó sì fún kò lè sọ fún ọlọ́run pé olúwa mo fẹ́ èyí. tí ènìyàn bá dé iwájú mi kọ́kọ́ bí ọ̀rọ̀ dúpẹ́ màá yìnbọn lọ́lọ́run kọ́ mi tọ́ mi torí ẹbí mi sínú ìrìn rárá kì í ṣe ìran mi láyéláyé kò sí ètò tó ń ṣe ẹ̀sìn yìí. wọ́n fi bú mi kó o fi ṣàánú mi ni ohun tí wọ́n gbọ́ yìí olúwa kọ́ mi. ṣé àgbẹ̀ mo bá sọ́nù ó sọ̀rọ̀ dá mi lóhùn tó dé yìí ó mọ̀ wípé gbogbo ìwà ọwọ́ mi sì dá mi lóhùn bí òsùn èèyàn bá ìra rẹ̀ ẹ sọ pé kò lè sọ dáadé tó bá tiẹ̀ sọ gan kò lè rí pasẹ̀ àdúrà náà nítorí pé oṣù ẹ̀wọ́ nínú àfi ká jẹ́ kí oṣù àwájú ọlọ́run nípasẹ̀ èyí àwọn èrè yóò sì wà mo ní ẹ̀bẹ̀bẹ̀ fàdúrà ẹ̀bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tá a bá rí alára ẹ̀ṣẹ̀ tó wà ní ọwọ́ mi èyí tó kí oṣù mi kú ní wáyé ó jẹ́ sùn kó wó orí oṣù ẹlòmíràn níwájú ọlọ́run olúwa dáríjì mi ní wákàtí àdúrà orúkọ jésù orúkọ jésù àgbàdo jésù ọlọ́run má jẹ̀mú olúwa kó dáríjì yín bẹ́ẹ̀ bí ayé ń wòye olúwa yóò dáríjì yín tábàárí òṣùwọ̀n kó sùnwọ̀n tó wà ní ọwọ́ yín sùnwọ̀n tó mú ìfàsẹ́yìn bá ní àjọ ayé àtàtì bí ìgbà kó dáríjì yín dáàdì mọ́mí olóko dáríjì yín ọlọ́run má jẹ̀mú ní kó dáríjì yín láti òní lọ ní orúkọ jésù kó nà ró òṣùwọ̀n yín. bẹ́ẹ̀ ni yóò jésù kristu olúwa wa àmín 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 lórúkọ jésù sí ẹ sọ fún ọlọ́run àwọn wa tẹ́lẹ̀ obìnrin wípé ọkọ mi èmi ọmọ nígbà kan tó ìyá rẹ̀ ọ̀nà oṣù ló fi pamọ́ yẹn rẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ikú tó bẹ̀rẹ̀ sí wọ́ dálẹ̀ ìgbà làwọn ọmọ náà ó ti wá dàgbà ohun tó ṣe gẹ́gẹ́ wà ìwọ́ ara méjì náà ló wọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́mì mi abara méjì ló fi wò yín mọ́ ó ẹ wá dàgbà ẹ dọmọ. ohun tá a bá ṣe fún ìyàwó gbà ẹ jẹ́ ká tún ọ̀nà mi ẹ jẹ́ ká ṣe ẹgbẹ́ tó ti ṣe ẹ̀ wá mo sọ sí ní tòótọ́
ẹ̀ ní káwọn ọmọ rẹ̀ mọ̀ ọ́. kọ́ ṣe àwọn olóore ó sún wọn lẹ́wọ̀n ó sún lẹ́wọ̀n mọ́mì ẹ̀kún lórí tẹ̀sílẹ̀ yìí náà máa gbà. ẹ jẹ́ káwọn náà wá ṣe ẹ̀yin náà rí báyìí. iye tí ò lérò pátápátá ní àkókò yìí ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. ẹlòmíràn lè fi 100 million ó lè fi ra púpẹ́ kún àpò òun ṣùgbọ́n ikú ò ní ìdí owó ikú ò ní ìdí owó rárá. bóyá nípa aṣáájú òṣùwọ̀n rẹ̀ ló jẹ́ kí òṣùwọ̀n rẹ̀ kó kún. ṣùgbọ́n ní pípẹ́ àbí tó ń ṣe ló jẹ́ kó òṣùwọ̀n kó kún báyìí. ìka kéékèèké ó dẹ̀ mú alágbára lọ. ìdí ẹ̀ lérò pé ó lè mú wọn lọ. Ọlọ́run lẹ́ẹ̀kan lábẹ̀rẹ̀ jìnnà. tẹ́ ẹ bá ti wá rí òṣùwọ̀n tẹ́yìn náà máa pẹ́ fi wọ̀n tẹ́ fi ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn tó yẹ pé mọ̀ pé kò tọ́ ní gbogbo ohun tí mo sọ. ẹ yí padà ẹ tó ń ṣe níwájú Ọlọ́run ẹ tó ń ṣe Ọlọ́run nípasẹ̀ ìrere yóò wáyé. ẹ jẹ́ àkàtà sínú ìpè àdúrà mi ẹ jẹ́ àsọ fún Ọlọ́run òun dárí jì mí gbogbo ọkọ mi gbogbo ìkà tí mo tún wọ̀n fún aya mi láti lè máa ti rẹ̀ máa dààmú rẹ̀ láti lè máa fọ̀rọ̀ rẹ̀ láti lè máa ní ìwọlé ayé ẹlòmíràn ní ìwà lẹ́gbẹ̀ẹ́ mi èèyàn ò ní wọ́. àní àmú rẹ̀ ti pẹ́ rí pé mo fọ́rọ̀ ẹ̀mí báyìí ìyọ̀ lè lọ gbọ́ sótọ́. ó lè fún un tó ẹni tí ó yọ tiẹ̀ náà ń bọ̀. bẹ́ẹ̀ ni ẹni tí ó yọ tiẹ̀ náà ń bọ̀. ìjà sọ fọlọ́ Olúwa dáríjì mí gbogbo tí mo ṣe tí mo ibi ní èmi gan mọ̀ ní màlá ní kó dẹ̀ mọ̀ ní ọwọ́ ara ṣe ṣùgbọ́n kò tọ́. ẹ wo ti ìwà àbí tí ẹni tó ṣe sí ẹ̀yin fi ń mú òsùn ibi láti máa fìjà bí lu agbára lé lórí. ẹ kárẹ́ kúrò nínú ọkàn yín. nǹkan kọ́nà lọ ní mà ó jẹ́ kẹ́rọ́ lọ ní sà ó jẹ́ kẹ́rọ́ lọ brọ́dì sísá mi. nínú ọba tó pọ̀ ní ọjà ó yá kárí jìyìn Ọlọ́run má kárí jìyìn òṣùwọ̀n tẹ́ ẹ ní lọ́kàn yẹn tó dìyẹ yín ní orúkọ àkókò kárẹ́ kúrò ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni yóò rí àmì orúkọ sí lọ ní àdúrà mi. a ti gbàdúrà lórí òṣùwọ̀n náà nìyẹn ìdáríjì tá a máa bẹ̀rẹ̀. ẹ tún ọ̀nà yín ṣe ní iwájú ènìyàn ẹ tún ọ̀nà yín ṣe ní iwájú gbogbo ènìyàn. kò sí Ọlọ́run pé ara wa dúpẹ́ ká tún ara wa ṣe déédéé ká ṣe déédéé bóyá àwọn ìyá sí ìyá ni ká ṣe déédéé bóyá láàrin ọmọ bàbá sí bàbá ni láàrin ọkọ rẹ sí àwọn rẹ ṣe déédéé láàrin ìyá rẹ sí àwọn ẹbí. ẹ̀jẹ̀ agbára ẹ̀ sún Ọlọ́run ẹ̀mí bá tó pọ̀ sí agbára gbogbo tí ò fi ayọ̀ mọ ilé. tí ò mọ ilé mi. orúkọ tí a ṣe gbé tó fi ayọ̀ mọ́jọ́ fi ilé mi. bàbá mọ́jọ́ fẹ́ pọn ilé mi. gbogbo ẹni tí ò fi ayọ̀ mọ ilé yín. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 ẹ sọ fọ́lọ́run ẹ̀mí. orí òpin ọdún Olúwa lẹ́mẹ̀wá
agbára orúkọ jẹ́ orúkọ alára Jésù agbára Jésù mọ́ ìdádì òye ọdún oyè ẹgbà oyè ọdún oyè ẹgbà lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù ti sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run gbà mí bàbá gbà mí gbogbo àkókò ayé máa dá ọdún ní ìparí ọdún Ọlọ́run má jẹ́ ìyàwó ilé mi má jẹ́ ìyàwó ilé àwọn mi. Má jẹ́ sunkún ọ̀pọ̀ tó sí mi má jẹ́ wọ́n bá mi sunkún gbogbo ẹni máa bá jẹ́ orúkọ Jésù má jẹ́ wọ́n mọ ilé mi. Gbà káàkiri yẹn lórúkọ Jésù ayé ò ní dà fún yín lórúkọ Jésù ò ní dà fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa. Tó pọ̀ nípa àti agbára Olúwa tàmí lọ́rọ̀ òpin Olúwa tàmí lọ́rọ̀ òpin ọdún ẹ̀rí àwọn mìíràn wọ́n ń gbọ́ rẹ́gí ẹlòmíì wọ́n ń gbé mọ́tò fún un lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì wọ́n fi lẹ́tọ́ ilé mi ni màá ti ṣe orí ọdún ní orí tó tó sí nìyẹn ẹlòmíì wọ́n pẹ́ ìlú èyìnbó tẹ́ gbogbo aṣọ kékeré ní ìsìn sí àpẹ gbogbo òkúta láti dè sí mọ́ àbí ìwà ìbóṣù méjì. Tàmí lọ́rọ̀ òpin ọdún ẹgbàdúrà èmi sọ tèmi ní o Olúwa tàmí lọ́rọ̀ òpin ọdún ẹgbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ẹ̀rọ bá pọ̀ nípa agbára Olúwa tàmí lọ́rọ̀ òpin ọdún bàbá tàmí lọ́rọ̀ òpin ọdún inú wo dára ṣe orúkọ Jésù Kristi Olúwa pẹ̀lú ẹ̀rí àwọn aláàtì kan wà bá gbé bá yọ. Wọ́n fẹsẹ̀ sí gbàtẹ́ ẹ̀mọ̀ wò pé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ̀yà sọ fọ́lọ́run àdúrà yẹn ń ṣe ni ó wá sí kòkó dùn ẹ̀yà sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ẹ̀ta orí mi àbínú ẹgbẹ́ tí gbà ní. Ẹ̀rí èyí ẹnu béèrè pé Ọlọ́run àkàtì tí mo tún fẹ́ rè Ọlọ́run wá sí ojú bíi tí mo lérò yìí lọ. Rẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ wò sùn pé mo ti lọ London ó fẹ́ lọ sí USA mo fẹ́ lọ Canada ló fẹ́ lọ oore ńlá ni transfer oore ńlá ni Ọlọ́run á jẹ́ olúwa tó ṣayé mi tó lò fún ayé mi Ọlọ́run súnmọ́ síwájú mi kò ní ẹgbà orúkọ Jésù agbára Jésù Ọlọ́run jẹ́ mi kò sọ yẹn síwájú bàbá bàbá síwájú oyè mi ojú kan náà ti tó bá lónìí kọ Jésù Kristi òní ní ọ̀dí fáìfù oyè kò sọ yẹn síwájú ọba ní mẹ́sẹ̀ ló yẹ kó síwájú gbogbo tó fà yé tó fún ayé yóò yá òní síwájú láti òní lọ ayé yìí tẹ̀síwájú fún orúkọ Jésù ayé yìí tẹ̀síwájú fún orin rẹ̀ orúkọ Jésù ayé yìí tẹ̀síwájú fún ìgbéga ńlá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Jésù wa àmín àmín.
ohun rere tó tọ́ sí àkótó tó lò fún yín Olúwa kó fún yín ó yá kó mú yín débẹ̀ ó sì máa yẹ kó lò fún ayé Ọlọ́run májẹ̀mú yá kó fún yín ó yá kó tọ́ sí ayé yín ó yá kó mú yín débẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi wa àmín 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 orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú à ń lọ nínú ọ̀rọ̀ rẹ ó yá kó tún máa bá wa lọ kí náà ni ọ̀rọ̀ náà òun náà ni wípé òṣùwọ̀n tó dára òun ni a lò ní ọdún tí a fẹ́ mú yìí oṣù tó ṣe ní oṣù dára ni a lò ní ọdún tí a tún wò lọ́dún fún mú. ó mọ̀ mọ́ fi ara rẹ̀ wá ní ọdún òṣìṣẹ́ ló lè gba ẹ̀mí ìlú ní 2020 àgbáyé wọn ẹ̀mọ ìdílé ní onígbàgbé 2020 ìrìn àgbé wọn ṣùgbọ́n kókó ọ̀rọ̀ mi tí mo ẹjá lórí ibùjókòó tá a fẹ́ lò ní ọdún tá a wò lọ́ọ̀kan yẹn ó pè á. Nìyẹn lórúkọ Jésù ẹjá lò sùn tó dára. sí ìyàwó ni kó lò tó pé ìyàwó sí ọkọ ni ẹjẹ́ á lo òṣùwọ̀n tó pé ẹni náà rí i pé ní tẹ́yìn ò lérò ètò dára ní ọdún tí àwọn wò ní lórúkọ Jésù ìrìnàjò ayé wa yóò pè wá bẹ́ẹ̀ ni ó rí èso. irú àìsàn tó wù kó rí ẹ̀rí pé oríṣiríṣi àwọn gbé wá tọ̀ Jésù tí wọ́n á bá èmi ṣe Jésù ní tòótọ́ ṣùgbọ́n mo jẹ́ ọ̀kan nínú ẹ̀yìn rẹ̀ onírúurú àìsàn ni wọ́n gbé wá sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ó ní ìwòsàn ìgbàgbọ́ gbogbo ní ìwòsàn ẹ̀yin ò ní ìwòsàn nínú àgọ́ ara yín ṣe ti bomi Ọlọ́run máa mú ọba tó bá nípa àti agbára ó yá wọ inú omi ìdí agbára gbogbo ẹ̀sán bá Olúwa ní wákàtí òun àgbára yín mọ́ mi gbogbo ẹ̀sán gbára Olúwa nínú àgọ́ ara yín dáadé lórúkọ Jésù gbogbo ẹ̀sán tó lórúkọ àbẹ́ ìtọ́ lórúkọ àbẹ́ ìtọ́ lórúkọ ó yẹ kó gbọ́rọ̀ Olúwa àti mú orúkọ Jésù ẹ̀sán náà kó sì pòórá. nífẹ̀ẹ́ àìsàn àti ẹ̀yìn àti ipa yín kékeré ẹ̀ ní fi lo ayé yín ipa yín kékeré àti ìráhùn kò tọ́ sí ayé yín lórúkọ Jésù ẹ̀ ní fi àrùn àti ipa yín kékeré ẹ̀ ní fi lo ayé yín kí ló ń jẹ́ àrùn kí ló ń jẹ́ àìsàn. Jésù fún àwọn ọmọ wọn tí wọ́n rà ní ṣẹ́tìmí bẹ́ẹ̀ ni ẹ máa. ṣùgbọ́n yàtọ̀ fi á tún àgọ́ yẹn ṣe bẹ́ẹ̀ ni ó rè Jésù Olúwa wa. ọ̀rọ̀ jẹ́ àmóyá kó wọnú omi lọ gbogbo ogun gbèsè lórí ṣọ́ọ̀bù yín yẹn gbogbo ogun gbèsè lórí iṣẹ́ yín ó yá kó di fi wọ́n ní ìyẹn ò ní wòdì wọn ò ní wòdì lé yín lórí nígbà tí ọjà yín ò ní wòdì lé lórí Ọlọ́run á mí sí ọjà yín. mo dúpẹ́ bí ẹ ṣe ṣe yẹn mọ́ mi ní ọmọ lọ́lá lórí àmì ọ̀run yóò wẹ̀ máa
yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Ẹ bá ti ta ọlọ́run yóò àwọn èèyàn fẹ́ tí wà fẹ́ ẹ̀bí wọn ẹ wá lò fún 7 days àti ọkùnrin àtobìnrin ọjọ́ jẹ péré ni ọkùnrin ara àyẹ̀dẹ̀ ọjọ́ 7 ní kẹ́ fi lò obìnrin eegun 7 ní eegun wa ọyá ọjọ́ ìdè kẹ́ fi lò lórúkọ yóò bá yín lára bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ àwọn tó ń gba iṣẹ́ àkọ́kọ́ mo gba iṣẹ́ ìparí ọ̀nà tí orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú o mo fẹ́ gba iṣẹ́ láyọ̀ fún bàbá yìí mo fẹ́ gba iṣẹ́ láyọ̀ fún màmá yìí lórúkọ Jésù Olúwa kó gbà á fún yín ọlọ́run ni kó gbà á fún Jésù ṣe àlọ́ tó ní mú wà lọ. Ó yẹ tẹ̀lé yẹn lórúkọ Jésù ọlọ́run yóò mèsì yín ẹ kọ́ńtàkì tó jẹ́ pò torí bẹ́ẹ̀ rí Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù Kristi àwọn máa gbà àlejò fún mi tẹ́lẹ̀ alálejò ọmọ ọ̀dá ìdóhùn ẹ̀ wọ́n sọ́dọ̀ mi òye ìyàbọ̀ wa náà síwájú orúkọ Jésù bá Jésù ara gíga fún ọ̀rẹ́ tó ṣe yín kó pè yín bàbá yín kó pè wọ́n Jésù gbàgbọ́ èrè yóò pè yín bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ Jésù Olúwa wa. ọ̀sà mi cross sínú omi yẹn ó yẹ yín lọ sáré bùsórí ẹ bùsórí tẹ́ ẹ bá sì ti ń bẹ́ẹ̀ tilẹ̀ wẹ̀ ẹ sì ti ẹyọ kan náà ní sínú yẹn ayọ̀ bá ṣe ẹ mẹ́fì ọ̀pẹ́ fi wẹ̀ lórúkọ Jésù èyí ò pè yín ẹ lẹ́tà. fún àwọn oníbìísí tó mú ẹjọ́ ẹlẹ́ẹ̀kọ́ nínú oyè wọlé nù yín. tó ṣe sẹ́rà ní ọmọ lórúkọ Jésù. Jésù Kristi ọlẹ́ yóò sọ nínú yín inú yóò yẹ fọyún ẹ̀yin yóò yẹ fọmọ mọ́mí ẹ̀rí ọjọ́ mẹ́sàn-án kékeré wà nílẹ̀ tó pẹ́ kí ni mo rí ọmọkùnrin kan rèé ó yàgbé ó fẹ́ wà tí ó wà. ní tòótọ́ ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ má yàgbẹ́ orí rẹ̀ ẹ má yàgbẹ́ orí rẹ̀ ẹni mùsùlùmí ní ẹ má lè ṣe ẹ má dé fìlì lórí ẹ má dé fìlì là. mọ́mí mi mo fẹ́ bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa àmì kọ Jésù Kristi ọlọ́run náà nìyí adúgbò lọ́run láti ilé rédíò Nàìjíríà níbí wọ́n ń da àwọn iléeṣẹ́ rédíò ní UK fún ohun Olúwa ẹ̀ka tẹ̀sí orúkọ Jésù ayé ni ó mú wọn tẹ̀sí. Olúwa wa àmín. Bániṣẹ́jẹ́ yìí mo dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ tẹlifóònù nọ́mbà mi náà nìyẹn wọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀ níwájú yẹn.
náà ẹ máa fi bọ̀. Ìwọ̀n bá kẹ́ńgẹ́ tó wà lórí ọ̀sùn òní dàgbẹ́ kú fún wa lórí wa lórí àwọn ọmọ lórí ọmọ lórúkọ Jésù ayé òní dàgbẹ́ kú fún wa lórí àwọn ọmọ wa bá wọn pẹ́pẹ́pẹ́ mọ́mì a ó pẹ́ lórúkọ Jésù a ò ní kú àjọkú gbogbo kú ọwọ́ yẹn ní orúkọ Jésù kìí ṣe wa ìkúrí wa yóò sàdánù ni ẹ̀sìn wa yóò fò lọ lórúkọ lórúkọ Jésù àmín lórúkọ tí a fi sọ̀rọ̀ bá lọ sí káàkà sómi alẹ́ ìwẹ̀ ká tó sùn sáwọn 125 orin bá fi 125 orin fídì 125 káwá 1 to 5 ẹ̀ka lórúkọ Jésù ẹ̀ka nígbà ẹlẹ́ka lórúkọ Jésù wàhálà àdàmú òní wọlé tán ẹ jẹ́ ká pàdé lórí ètò Ohùn Olúwa ní ìjọ mẹ́jọ bákan náà lórí ètò Olúwa látẹnu ìyá àdúrà abániṣe yẹbi ètò ìjọsìn wa ìjọ ìṣẹ́gun yín lórúkọ Jésù yóò fi síbẹ̀ ayé yín ìnìkẹ́ ṣíà ní ìgbà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ fún ènìyàn ní orúkọ Jésù á fòrò rere wáyé á sì fòrò rere yín lọ́wọ́. ní ẹgbẹ́ tí a ní ìdòkú a ní fẹ́ dùn kó aládàámú òní ṣẹlẹ̀ sí wa ohun tó wọn Olúwa yìí kò ní ṣe a lè ṣe kò ní ṣe kò ní bẹ̀ fún rárá a lè ṣe a ó sì lè gbọ́